ẹni tí ń ṣe àgbà ọ̀jẹ̀ nínú eré sinimá Yorùbá ìyẹn Ògògó Táíwò Hassan ó ti ṣàlàyé gbogbo àwọn ìrírí rẹ̀ lẹ́nu ìgbà tí ó rẹ̀ ṣe tíátà yìí. Kódà lára ibi tó sọ̀rọ̀ dé ó ní obìnrin ti torí òun darapọ̀ mọ́ iṣẹ́ tíátà rí. Ògògó ṣàlàyé gbajúgbajà òṣèré tíátà ní Alhaji Táíwò Hassan tí àwọn èèyàn mọ̀ sí Ògògó nínú eré Yorùbá òdú ni kì í máa ṣe àìmọ̀fólókò. Lórí ètò tẹlifíṣàn kan ìyẹn Oyinmomo ó ní Ògògó òun ló ti ṣàlàyé nípa ìgbésí ayé rẹ̀ láìpẹ́ yìí, nípa bí àwọn obìnrin bí wọ́n ṣe máa ń dù ú lásìkò kan àti bí obìnrin kan bó ṣe torí tirẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ eré tíátà. Bákan náà ó mà ló má sọ̀rọ̀ lórí àìsàn kan tó mà ṣe lọ́dún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn, èyí tó ní òun rò pé yóò máa gba ẹ̀mí lọ́rùn òun mọ̀ ní. Ògògó kò ṣàìṣàlàyé nípa ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèré Ọdúnfà tó gbajúmọ̀, nípa bó ṣe kojú ọ̀rọ̀ àwọn obìnrin tó fẹ́ hàn sí gbajúmọ̀ òṣèré tíátà náà. Ó ṣàlàyé ìwà tó lè mú ìfura dání sí ìyàwó ilé ni mi ò ní hù, mi ò sì ní ṣe ohun tí wọ́n fi máa ní kí ló sún ẹ débẹ̀. Obìnrin kan ti torí mi darapọ̀ mọ́ iṣẹ́ tíátà rí, ìyẹn kò ní kí n ṣìwà hù. Obìnrin ọ̀hún sì wà láyé o títí dòní olónìí, tó bá ń wò mí báyìí a máa rẹ́rìn ni o. Olóògbé Bímpé Adékọ́lá táwọn èèyàn mọ̀ sí Ìrètí nígbà náà ló mọ sábà ń kópa ìyàwó Ògògó nínú sinimá o. Èyí sì jẹ́ kí awuyewuye kó má gbòde nígbà náà pé àwọn méjèèjì rí wọ́n máa ń fẹ́ ara wọn lójú ayé pẹ̀lú. Nígbà tó ń ṣàlàyé àjọṣepọ̀ òun àti Ìrètí, Ògògó mà sọ wípé òun kò tilẹ̀ mọ̀ pé Yorùbá ni Ìrètí lọ́jọ́ tó kọ́kọ́ wá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Ọdúnfà. Ọmọ gálà ni mo pè é, èmi ni mo jẹ́ kó mọ Yínká Quadri, mo fi wọ́n mọ ara wọn nígbà tí Yínká wá amúgbálẹ́gbẹ̀ẹ́ PA. Lóòótọ́ ìlàjọ ṣiṣẹ́ pọ̀, àwọn àti rẹ̀ kan wọ́n tiẹ̀ wá sọ nígbà náà pé kí ló dé tí mi ò ṣe fẹ́. Èmi ni mo sọ pé obìnrin tó bá ti ní ẹni tó fẹ́ fẹ́ kò gbọ́dọ̀ wù mí, ìyàwó ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ wù mí. Gẹ́gẹ́ bí Táíwò Hassan gẹ́gẹ́ bó ṣe wí o, ó ní ọ̀rẹ́ tó ń fẹ́ràn jù ó ní Yínká Quadri. Ó ní nígbà táwọn fẹ́ dá ẹgbẹ́ òṣèré Ọdúnfà sílẹ̀, olóògbé Àlàdé Arómirẹ́ ó mà ló mà mú àbá náà wá. Ó wá fi kọ́rẹ̀ rẹ̀ pé Yínká Quadri kò tilẹ̀ sí níbẹ̀ ní ọjọ́ tó ń sọ pé káwọn fi ṣe olórí àwọn tó wà níbẹ̀ bó ṣe wí o. Ó ní Razak Àjàó, Àlàdé Arómirẹ́, Lálùdé, Abíọ́dún Ọláníwájú àti Pẹ̀fúẹ̀lẹ̀. Àwọn kan kò faramọ́ àbá náà. Ẹnìkan nínú wọn ó sì sọ pé òun kò lè jẹ́ kí ẹni tó ń mọṣẹ́ jùlọ kó jẹ́ ọ̀gá òun o. Àwọn èèyàn tó takò náà kò bá wa dá Ọdúnfà sílẹ̀, wọ́n bínú lọ ni. Ṣùgbọ́n Ọdúnfà sì wà títí dòní, kò fìgbà kankan fọ́ bí wọ́n ṣe ń gbé kiri o. Bẹ́ẹ̀ ni Ògògó wí nígbà tó ń sọ̀rọ̀ nípa ìdààmú rẹ̀ lórí àárẹ̀ tó ṣe sẹ́yìn. Táíwò Hassan ó mọ̀ sọ wípé oko eré kan ni mo máa ń lọ lọ́jọ́ náà lọ́hùn-ún, mo kàn rí wípé kinní kan mú mi níbi àyà mi. Nígbà tí yóò fi tó ìṣẹ́jú márùn-ún ara ò tù mí mọ́ o. Lóko eré náà ó ní mo ti pàdé Rẹ̀mí Sùrùtù, ó sì bí mi pé ṣé ohun tó ń ṣe mí náà ó ń fọ́ mi lórí, ṣé ó ń dùn mí lẹ́yìn. Mo ní bẹ́ẹ̀ ni. Ló bá sọ fún mi pé ọgbẹ́ inú ni o. Mo wà nínú ààwẹ̀ lọ́jọ́ náà, ààwẹ̀ Ramadan ṣẹ̀ṣẹ̀ di 4 ni o. Wọ́n ní kí n já, ìbẹ̀rù àti já àwẹ̀ yẹn ó mọ̀ mú mi o. Ṣùgbọ́n nígbà tó yá mo gbà láti já, ni wọ́n bá tú mílìkì sínú omi tútù fún mi, mo mú, ara sì tù mí. Ògògó tẹ̀síwájú pé lọ́jọ́ kejì lòun lọ sí ilé ìwòsàn, dókítà sì jẹ́ kó yé òun pé ọgbẹ́ inú tó le gan ó mà ló máa ń da òun láàmú, àti pé o ọsàn wẹ́wẹ́ àti oògùn kan tó ń lò òun ló sì bí wàhálà náà. Ó ní òun kò mọ̀ pé ohun tí yóò di àárẹ̀ tí òun yóò fi bí ọdún 6 sí 7 ṣe ni o. Nínú tẹ̀síwájú àlàyé rẹ̀, Ògògó mà sọ pé àìsàn náà rèé ó bẹ̀rẹ̀ sí ní le débi pé òun máa ń bì gan mọ̀ ní. Ó ní mo bá jẹ ìrẹsì tí kò ju síbi oúnjẹ ọmọdé lọ màá bì í títí tí kò fi ní ku kóró kan nínú mi mọ́ o. Ẹ̀kọ́ ni wọ́n máa ń fọ́ fún mi mu. Mo bì títí mo bẹ̀rẹ̀ sí ní bí ẹ̀jẹ̀. Oṣù 7 ni mi ò fi lè dúró kírun, ìjókòó ni mo ti ń kírun. Mo ti rò pé mo máa kú ni, mo rò pé ohun gbogbo ti tàn. Ọjọ́ kan ni mo yọ eyín mẹ́kà tí mo fi owó ńlá ṣe dànù, mo kàn sọnù
pẹ̀lú èrò pé gbogbo nǹkan ti parí ni o nípa bó ṣe padà rí ìwòsàn lẹ́yìn tí àìsàn náà tó ti jẹ́ kó gbẹ gidi gan tí kò sì lára mọ́ o. àgbà òṣèré náà sọ pé àáfàá, pásítọ̀, babaláwo, oṣó àti àjẹ́ gbogbo wọn ni wọ́n mọ̀ bá òun sọ fólúwà pé kó má ti pa òun o. ògògó lòun kò ta nǹkan kan nínú nǹkan ní òun lórí àárẹ̀ náà bó ṣe le tó nítorí àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ òun sì rí àánú gbà. ó ní ohun tóun pàdánù kò mọ ju ti oko eré tóun kò lè lọ lásìkò náà o. kọ́lọ́ ọba kó má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa kó má jẹ́ àdùbúlẹ̀ àìsàn, kọ́lọ́ ọba sì rí kó bá a lọ́ra ẹ̀mí ògògó. àdúrà gba Olúwatóyìn ló kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò alákòójọ kan tó bá ti gorí ìkànnì yìí. a kú àtàárọ̀, a kú ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ́ o.